Bí a ṣe gbọ́ o ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV, ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Bí a ṣe gbọ́ wọ́n ní voice note kan jáde. Voice note olórí Temitope jáde. Mariam ó lọ kó gbogbo voice note olórí Temitope ó send ẹ̀ sí Dr. Lizzy. Ilé ayé yìí le o. Ilé ayé yìí le o. Ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ mọ̀ pé a sọ gist kan fún yín pé Dr. Lizzy wípé wọ́n attack Mariam nítorí ń pe Queen Naomi ní stingy, wípé kò sí nǹkan kan tí Queen Naomi rà sínú palace kábíyèsí àfi kí wọ́n máa gbà lọ́wọ́ kábíyèsí. Ṣé ẹ rántí a ṣe gist yẹn lánàá? Ìgbà tí Dr. Lizzy wá ń bú Mariam wípé ó ń fi owó ra ìfẹ́ ni, wípé nǹkan tó fà á tí ó fi rò bẹ́ẹ̀ ni pé Queen Naomi ò mọ bó ṣe ń fi owó ra ìfẹ́, wípé ṣùgbọ́n òun ó ń fi owó ra ìfẹ́ ni. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó bí àǹtí wa nínú. Wọ́n ní bó ṣe lọ kó gbogbo voice note olórí Temitope jáde nìyẹn tó lọ send ẹ̀ sí Dr. Elizabeth. Ẹ̀yin èèyàn lé. Wọ́n nígbà tí wọ́n gbọ́ gbogbo ẹ̀ wọ́n ló ya everybody lẹ́nu. Wọ́n ní ó ya àwọn èèyàn lẹ́nu o pẹ̀lú nǹkan tó jáde lẹ́nu olórí Temitope sí Queen Naomi àti kábíyèsí. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. Ẹ̀yin èèyàn lé. Ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ló ya everybody lẹ́nu o nígbà tí wọ́n gbọ́ gbogbo voice note tí olórí Temitope tí wọ́n ṣe láti fi bá Queen Naomi jẹ́ àti kábíyèsí. Ẹ̀yin èèyàn lé. Ṣé ẹ mọ̀ pé from day one ni wọ́n ti ń sọ pé olórí Temitope wọ́n pretend ni wípé wọ́n ń ṣe èèyàn téèyàn rò pé wọ́n jẹ́. Èyí tún yà wá lẹ́nu o ẹ̀yin èèyàn. Bí a ṣe gbọ́ o, ó ní Queen Naomi ó ní wọn ò ní padà wá sínú palace. Ó ní kò sí nǹkan tó lè ṣe. Ó ní wọn ò ní padà sínú palace yẹn. Ó ní kì í ṣe ojú ni Queen Naomi ti máa padà sínú palace. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní pé gbogbo nǹkan tí kábíyèsí bá ṣe ni olórí Temitope sọ́pọ̀tì kábíyèsí. Wọ́n ní iná ọmọ rárá ni olórí Temitope kún fínná mú kábíyèsí lábẹ́ ni o. Wọ́n náà ń ṣojú ayé ni o. Allegedly bá ṣe gbọ́ o, wọ́n náà ń ṣojú ayé ni o. Wọ́n ní gbogbo ìgbà àtọ̀nà tí wọ́n ń gbé ò ní pé Queen Naomi ò ní padà wá sínú palace. Wọ́n ní wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àǹtí wa àti R. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí wọ́n ń ṣe ìkómọ olórí Tóbi nínú palace. Ẹ rí tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ ń jó. Ọjọ́ yẹn spirit mi ń sọ fún mi nígbà tí mo wo fídíò yẹn pé woman yìí pretend ni. Ṣé ẹ rí Dr. Elizabeth kò bá wọn jójó ìyà? Ẹ rí pé Dr. Elizabeth ò sí ń bẹ̀. Dr. Elizabeth rọra yẹ ara ẹ̀. All the time ni Dr. Elizabeth máa ń yẹra fún wọn. Ṣùgbọ́n òun wọ́n tiẹ̀ tún nára wọn lówó gan. Wọ́n tún nára wọn lówó lọ́jọ́ yẹn. Ṣó ti yé yín? Wọ́n ní olórí Temitope ń pretend ni o. Wípé kì í ṣèyàn tí a feel pé ó jẹ́. Wọ́n nígbà tí Queen Naomi àti Dr. Lizzy gbọ́ voice note wọ́n ní
ó yà wọ́n lẹ́nu. Wọ́n ní ẹ̀rù ayé bá wọn. Wọ́n ló ní nítorí pé nǹkan tí kábíyèsí ò fẹ́ fi Queen Naomi sílẹ̀ ni pé nítorí kábíyèsí fẹ́ Queen Naomi ní virgin ni kábíyèsí ò fi fẹ́ fi Queen Naomi sílẹ̀. Wípé kábíyèsí wípé wọn ò mọ nǹkan tó ń ṣe rárá. Wípé kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe. Ẹ̀yin èèyàn lé mi ìgbọ́rú ẹ̀rí. Wípé nítorí virginity tí wọ́n gbà lára Queen Naomi ni wípé kò sí nǹkan míì ń bẹ̀. Wípé lágbára Ọlọ́run wípé wọ́n máa tó fi ra wọn sílẹ̀. Wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ rádaràda tí Olori Temitope sọ ni. Wọ́n lọ́rọ̀ yẹn pọ̀. Allegedly bá ṣe gbọ́ o. Ṣé ẹ ti rí pé ọmọ kábíyèsí jánà nígbà tí Queen Naomi gba Olori Temitope láàyè láti sun royal mansion tí ọmọ kábíyèsí Princess Diola fi ń bá Queen Naomi jà. Ipe kí ló dé tí wọ́n gbọ́kànlé àwọn olórí yìí. Ipe ṣé wọn ò mọ̀ pé bí wọ́n ṣe rò pé wọ́n jẹ́ kọ́nà jẹ́. Ilé ayé yìí máa le o. Àfi kọ́lọ́ máa ṣọ́ wa o, ẹ̀yin ará lé. Ẹni tó jẹ́ pé kábíyèsí fẹ̀yìntì, àṣé òun ló ń dáná ibi lábẹ́. Àfi kọ́lọ́ Elédùmarè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Ẹ rántí pé ìgbà yẹn wọn ò fi orúkọ Olori Temitope sínú àwọn tó máa fíṣítì Lekki Royal Mansion. Tí Olori Temitope fi ń bínú wípé àwọn ò ń ṣe bí o, àwọn ń sọ́pọ́tì kábíyèsí o àti Queen Naomi o, tó fi lọ sí Lekki ní Royal Mansion tó fi lọ bá bẹ Queen Naomi nígbà yẹn. Tí wọ́n fi sunbẹ̀ àti ṣe gist rí tó bá yẹ pé ń follow channel yìí. Àṣé ọmọ kábíyèsí Princess Diola, àṣé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Torí ìgbà yẹn wọ́n ní pé kí ló dé tó jẹ́ pé wọ́n allow Olori Temitope láti wá sunbẹ̀. Àṣé ọmọ kábíyèsí mọ nǹkan tó ń sọ, àṣọ ti rí wọn tán. Wọ́n ní pé ìfẹ́ ojú ayé ni Olori Temitope ní sí Queen Naomi o. Bá ṣe gbọ́ allegedly ni o. Ẹ̀yin èèyàn lé àfi kọ́ lọ́ọ́ máa ṣàánú wa ni o. Wọ́n nígbà tí Dr. Elizabeth gbọ́ voice note yẹn. Wọ́n ní in fact wọ́n lómi ń yọ lójú Dr. Elizabeth ni pé àwọn èèyàn burú, àwọn èèyàn lé. Ẹ rántí pé wọ́n ṣe lọ sákúrẹ́ náà nìyẹn. Tony Queen Naomi lock wọn out for 1 hour. Ipe àwọn kan wá sọ ní o, kábíyèsí ò jẹun ní o, ojú ayé náà ni gbogbo. Ṣé ẹ rí èmi mọ nǹkan kan láyé yìí, ẹni tí ò bá ti ṣe ibi sí èèyàn bí ẹ lépa ibi sí àṣírí yín máa tú ni. Queen Naomi bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ẹ máa ṣe o. Ẹ fi Ọlọ́run sílẹ̀ kó máa bá yín jàjà yín lọ bó ṣe ń jà. Wọn ò ní lékè yín lágbára Ọlọ́run yín lè máa borí gbogbo àwọn ọ̀tá yín. Gbogbo ẹni tó bá ti ṣí ogun sí yín, ogun máa bá wọn ni. Because èmi ò mọ nǹkan tí arábìnrin ṣe fún yín tẹ̀ ń lépa. Mi mọ̀. Ẹni ẹlẹ́ni kò dá sí yín, kò dá yín lóhùn. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe bí ó fi yín sílẹ̀ for long still yet ẹ̀jẹ̀ kan gbádùn. Ẹ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú. Ìgbà yẹn náà la gbọ́ pé àǹtí wa ó send voice note sí Queen Naomi, ó ń pè wọ́n stingy. Stingy. Ṣé ìwọ mọ nǹkan tó ń jẹ́ stingy? Ó ní pé ó náwó kábíyèsí, wọn ra nǹkan kan sí palace. Nígbà tó jẹ́ pé owó ló fi ń ràfẹ́. Dr. Elizabeth ti sọ̀rọ̀ tán. Dr. Elizabeth nítorí òun fowó ràfẹ́, ìtorí ẹ̀ ló fi ń ṣe bẹ́ẹ̀. Ó rè pé èyàn ò lè fowó ràfẹ́. Ìfẹ́ òtítọ́ ṣòro fowó rà. Ẹ̀yin èèyàn legist ta gbọ́ níta ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Wọ́n ṣe ní pé àṣírí Olori Temitope tú pẹ̀lú gbogbo voice notes. Ipe wọ́n gbọ́ gbogbo ohun wọn, gbogbo wọn ṣe sọ̀rọ̀ tó sẹ́ǹdẹ̀ sí Queen Naomi. Ẹ̀yin èèyàn lé àfikọ́lọ́ máa ṣàánú fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tí ẹ ní sí mi. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Please share this video, like and subscribe. God bless you all.